Africa Content TV. Continue. Salami. Alafufubo. Mo kí gbogbo yín o. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Mo kí oyún inú. Mo kí adániwáyé má gbàgbé ẹni. Ọba àná, ọba òní, ọba ọ̀la. Ọba títí ayé lọ kọrin kése. Ọba tó ṣàánú wa lójú fẹ̀ ní tí ojúmọ́ ti mọ́ wá. Ọlọ́run Olódùmarè tó dúró tì wá di àkókò yìí. Àṣìbà Olódùmarè o. Mo kí gbogbo orí adé ní gbogbo orígbó Ifẹ̀ pátápátá. Gbogbo wa la wà ń bí. Àwọn kan wà ní ọ̀nà bẹ́ẹ̀ rí èrí ọ̀nà bẹ́ẹ̀ ni àbí ẹ̀gọ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè fún gómìnà wa. Mo fi gbogbo àwọn bàbá yìí mo fi kí gómìnà. Torí ọba lúfẹ̀ títí délẹ̀, látòrí lọ́wọ́ títí délẹ̀. Mo fi gbogbo orí adé orígbó méjèèje mo fi kí yín. Torí Ifẹ̀ Federal Constituency, Ifẹ̀ àpapọ̀ òun náà ní púpọ̀ jù sí l'Ọ́ṣun. Gómìnà wọlé ti sọ̀rọ̀ torí àdúrà ni mo fẹ́ ṣe fún wọn léèní o. Mo dẹ̀ mọ̀ pé àdúrà wa máa ń gbà lórí ìtẹ́ yìí. Bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́. Gómìnà ní ká má jà ipe àlàáfíà òun ló bá dé. Sẹ́nétọ̀ náà sọ ọ́. Sẹ́nétọ̀ tó jẹ́ pé gbogbo nǹkan tó ń ṣe ó tún máa ń lérè ni. Èmi náà lágbára Ọlọ́run nígbà tí màá máa dáwọ́lé báyìí wọ́n máa lérè ni o. Orúkọ ló ń lọ́mọ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Pàápàá jùlọ ọmọ wa tí ò dojú tì wá. Ó ti ṣọdún mẹ́rin. Ọlọ́run á bá mi lọ́ra ẹ̀mí ẹ̀. Lágbára Ọlọ́run àtúnṣe jù bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run. Kò dojú tì wá, mi ò gbọ́dọ̀ àwọn àti gómìnà rí ọmọ ọba tó jọ ọmọ ọba lọ tó ṣèṣe ọmọ ọba. Kọ́lá is okay. Is Kọ́lá okay? Kọ́lá is okay. Ẹ bá mi pàtẹ́wọ́ fún ẹ bá mi pàtẹ́wọ́ fún. Mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn ògbónágbòǹgbò ní òṣèlú lójú Ifẹ̀ táwọn náà ti wá fi hàn ní ìsìnkú ọmọọba làwọn ọmọọba tó tún ju ọmọọba lọ. Àwọn máa ń fò lọ́sàn-án, máa ń fò lóru. Àwọn ìyá ìlú máa ń gbé wọn tàn. Wálé lọ́sàn-án, wálé lóru. Ẹ bá mi pàtẹ́wọ́ fífò tuntun. Ṣé ekúfẹ́ Ifẹ̀? Mo kí gbogbo yín pátápátá. Gbogbo àwọn kọmíṣánná mo kí yín torí àkókò ọ̀pọ̀lọpọ̀ tí ń dúró látàárọ̀. Inú mi dẹ̀ dùn. Ẹ ti kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ Ògúnṣúà ní Mọdákẹ́kẹ́. Inú mi dùn pé gbogbo ẹ̀ ló jọra. Gbogbo ẹ̀ ó ń kò, ó ń jọ. Ọlọ́run Olódùmarè a máa jẹ́ kó kò fún yín, a máa jẹ́ kó jọ fún wa. Ẹlẹ́kùn fẹ́. Orin ta máa kọ́ fẹ́ mo fẹ́ ká kọ́. Ṣé máa bá mi bàbá yìí gbọ́? Ìyá Gbàdé.
Mo dúpẹ́ pé ẹ ti fìfẹ́ hàn sí ibi tí gbogbo wa ti jáde. Erílẹ̀fẹ̀ á gbé gbogbo wa o. Erílẹ̀fẹ̀ á gbé gbogbo wa o. Mo dúpẹ́ pé ẹ ti fìfẹ́ hàn. Nǹkan tí gómìnà ṣe fún wa, wọ́n lè ní pé àwọn ò ní ṣe gbọ́ngàn sífẹ̀ o, káwọn lọ sóṣogbo. Ibẹ̀ ni olú ìlú fún ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n lè lé àwọn lọ sẹ́dẹ̀ tàbí káwọn lọ sí Ìlá, ṣùgbọ́n wọ́n wò wá sùsùsù. Wọ́n ṣe mẹ́rìírí ọ̀nà. Gómìnà ẹ ṣe torí pé ọ̀nà yẹn ó ti jẹ wáyà tipẹ́tipẹ́ nínú gbogbo fẹ̀ ló dùn sí i. Ṣé ní inú àbí òdùn? Ṣé ní inú àbí òdùn? Wọ́n lè tún ṣe èyí àwọn tún ṣe jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ló gbé ọ̀gá, Ọlọ́run ló gbé yín ga. Ṣé mo máa sọ fún yín torí pé inú yín. Ìmọ́lẹ̀ àtọ̀ sí ayé gbogbo wa o. Àní sọ̀rọ̀ sínú òkùnkùn ayé o. Gómìnà, nǹkan méjì náà ni gbogbo fẹ̀. Wọ́n ní pé ká dúpẹ́ lọ́wọ́ yín. Wípé ẹ ṣe gan-an ní ìtọ́jú. Ẹ ṣe torí àkókò àṣírí lọ. Ṣe gómìnà àdúpẹ́ lótìtọ́ àti lódodo ẹ ti sọ pé ẹ̀dàgbé wa nífẹ̀ẹ́ ẹ̀ ti fi hàn wá báyìí ní kedere gbogbo fẹ̀ ló ti rí àtẹ̀tíbẹ̀ òkú àtẹ̀tíbẹ̀ èkó àti ìhẹ̀ àti ìhòòhò àti ìhòòhò ìhòòhò ìwọlé máa darí ọ̀nà náà ẹ̀mí ọdún èyí ẹ ṣé púpọ̀ púpọ̀ nǹkan méjì yẹn ni ìkejì ìṣòro yóò àti dúpẹ́ lọ́wọ́ gómìnà ìkejì ó ní àdúrà láti orí ìtẹ́ wípé iwájú olùkọ́ ìlú ti máa ń rí sí Olódùmarè orin akọ́dá ayé àṣẹdá ọ̀hún ìbá ẹ o torí gbọ́dọ̀ la nílò tùfẹ̀ ọ̀nà náà fi dá ìfẹ̀ sílẹ̀ torí pé aṣọ́lẹ̀ lórílẹ̀ ìlú bí àtẹ̀lẹ́ àti lórí ẹ̀sọ́ sọ àwọn olùkọ́ ló fi ọ̀rọ̀ síbẹ̀ ọ̀rọ̀ síbẹ̀ lórí èkó